tó lọ ṣáájú mi ẹ̀ kò sẹ́ni tó yà yàkúyà tó mínú wọn o. Kì í yà bíi ti wèrè kan o. Ó yé mi dáadáa torí tó gbọ́ stubbornness, reasonable, principled, and rugged. Yes, good word. But mo rò pé tó máa ń pè é lóní fúnra dáadáa kó yà kó ìfúnra ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn Hon.Ọlákúnlé Olúọmọ Nípò. Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn Hon.Ọlákúnlé Olúọmọ níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n yọ nípò lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 23 oṣù kínní ọdún 2024. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ àwọn akọ̀ròyìn wa lọ́wọ́, àwọn asòfin 18 nínú àwọn 26 ni wọ́n dìbò yọ Olúọmọ nípò Abẹnugan. Ọlákúnlé Olúọmọ ló ń ṣojú Ifọ̀ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn. Àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé àìjẹ́ olóòótọ́, ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ́ onímọ̀ tara ẹni nìkan. Abẹnugan ọ̀hún níròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó lọ láti lọ kópa níbi ìbúra fún adájọ́ àgbà ilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní gbọ̀ngàn àṣà June 12 Kúrò, Abẹ́òkúta nígbà táwọn akẹgbẹ́ rẹ̀ dìbò yọ ọ́ nípò. Lẹ́yìn ọ̀ṣọ́ka ni wọ́n ti yan Olúdáìsí Elémídé ọmọ ẹgbẹ́ APC láti Ọ̀dẹ́dá gẹ́gẹ́ bí Abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn tuntun. Lára àwọn ohun tó ṣẹlẹ̀ níbi ìyọnípò ọ̀hún ni pé àwọn òṣìṣẹ́ aláàbò kan tí wọ́n kẹ́fín pé wọ́n jẹ́ olóòótọ́ sí Hon.Ọlákúnlé Olúọmọ yìnbọn láti pagidínà ìyọnípò ọ̀hún ṣùgbọ́n tí wọn kò rí i ṣe. Adégòkè Àwòsò ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti agbègbè Gúúsù Yewa Ẹkùn Kínní ló gbé ọ̀rọ̀ náà síwájú ilé tí Adémọ́lá Adéníran tóun náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣojú ẹkùn Ṣàgámù kejì náà sì kejì rẹ̀ káwọn tó kù tó wá sọ ọ́ domi pé àwọn ò fẹ́ Hon.Ọlákúnlé Olúọmọ mọ́ nípò Abẹnugan ilé. Elémídé tó jẹ́ Abẹnugan tuntun kò ṣàì bá àwọn oníròyìn sọ̀rọ̀ o. Ó ní ìyọnípò Hon.Ọlákúnlé Olúọmọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ àwọn sì ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn. Ó tẹ̀síwájú sí pé káwọn ọmọ ìpínlẹ̀ Ògùn fọkàn balẹ̀ torí ìṣàkóso òun yóò jẹ́ èyí tí yóò mú àyípadà tó dára bá wọn. Lẹ́yìn tí wọ́n yọ Hon.Ọlákúnlé Olúọmọ nípò tán, ẹ gbọ́ àwọn orin tó ń tẹnu àwọn aṣòfin jáde o. Is in support of the legislative house. Olúọmọ ni wà lára. Ó ń dà wà lára. Bàbá ìwà lára o. Ẹni wà lára bàbá. Ìwà lára o. Olúọmọ ni wà lára bàbá. Ní lára o. Olúọmọ ni wà lára bàbá. Gómìnà dáadáa ni gómìnà wa. Gómìnà dáadáa ni gómìnà wa. Ẹ kàn sí wa fún ìpolówó ọjà tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ káyé ó gbọ́. Planet Online TV. Àgbà lójóró ọba lóde.